accepted it. That will not change my own position. As whether, you see, we are not affecting his, we are not talking of his ability. We are talking about the process of his getting there, which is flawed. So you people, you are mixing the issue. It's not a question, can he do it, can he do it well? Has he promised well? We are going on that. I don't want to comment on that yet. I want to comment on that, the depends on the said. But we said the way he got there, mind the way Obi has gone to court, which we support. He said the process of getting there is flawed. Can you be something or nothing? But unfortunately, we are bound by what is provided in the Constitution that until when somebody declared he has to be carried on, okay, it's a lacuna, which is what we correct. But until it's corrected, I want to be on the side of those it does not exist here on the nothing is settled until it's finally settled. That's our stand. Whether wrongly or rightly, that's our. Adebanjo, any President Bola Ahmed Tinubu ti exist yet, you cannot comment on his work. Ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ rí tán ṣẹ̀dé láti France tán fi wá kí yín lẹ́kọ̀ọ́ ní Yorùbá tí wọ́n lọ sí France as Nigerian president. Ẹ̀dẹ̀lẹ́ tí recognize yẹn wọ́n dẹ̀ swear wọ́n yìn. Ẹ̀dẹ̀lẹ́ recognize wọ́n declare winner. Ẹ̀lẹ́ recognize Adebanjo kí lẹ fẹ́ gbà nú gbogbo ọ̀tẹ̀ tẹ́ ń ṣe. Ọ̀tẹ̀ lẹ ń ṣe yìí, ọ̀tẹ̀ náà pé Ọlọ́run. Mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́tí gbọ́ mi tẹ́tẹ́ wò mí. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kò wé ni mò ń jẹ́. Wọ́n lórí ilẹ̀ jẹ́ ti ń bàjẹ́ èèyàn ọmọ ìran Yorùbá ṣé ti rí àwọn ará problem wà lélẹ̀. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn gan jẹ́ major problem wa. Ibo la fẹ́ bá yàrá ìjà. Bàbá ọ̀tẹ̀ náà pé nǹkan tẹ́ ń ṣe kò sí nǹkan mi, you're so pained. Kí ni nǹkan tí Tinubu, President Tinubu ṣe fún yín tó yẹn? Tẹ́ kó ró wọn sínú. Tí ìjẹ́ kí gbéregbè. Tí Obi bá sọ wípé dandan òun fẹ́ lọ, wọ́n ní láti wọ́n ti wá kóòtù as you said in the tribunal. But ẹjọ́ nítorí Ọlọ́run sì ní sùúrù. Bàbá ṣé dandan ní ká bọ́ síta kẹ́ wá sọ̀rọ̀ ni must you grant any interview tó máa put you into trouble? Ṣé gbogbo ilé tẹ́ ẹ̀ sọ yìí kí ni ìtumọ̀ ẹ̀? Okay, gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí sìn ẹ fẹ́ káwa ọmọ Yorùbá ká máa pàtẹ́wọ́ fún yín. Àti bàbá President Tinubu àtẹ̀yìn náà ẹ fẹ́ káwa ọmọ Yorùbá ká máa pàtẹ́wọ́ fún yín pàápàá wípé ẹ̀yin àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá ayé wa lẹ fi ń tàfàlà. Excuse me. Ayé wa lẹ fi ń tàfàlà. Kí ni nǹkan tẹ́ fẹ́ gé ní gbogbo ilé? Bàbá afífìlà pérí ọjọ́ kan ní iye ẹ̀mọ́ o. Ijó tí afífìlà pérí tó fífìlà pérí tó wọ̀lú ayé kó ijó àti ìlú wọn kó pàdé ẹ̀ wọ́n gbé lọ sílé ọba. Ayé ń jó wọ́n ń ṣe pariwo ẹni ńlá ní ṣan ńlá ó fífìlà lásán fi périn já lọ ọgbẹ́ everybody sá lọ wìwìwì ó di ilé ọba a fẹ́ lọ rí ẹni tó lágbára tó lè fi ordinary fìlà tó fi lè fi périn wọ́n jójójó wọ́n yọ̀yọ̀yọ̀ wọ́n lálágbára nù wọn ó ṣe gbẹ́ ó ṣàwọn wọ́n praise ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ìgbà tó dọjọ́ kejì few days after that day tí a fi fìlà périn tó rò pé òun ti dèèyàn ńlá òun ti ṣe nǹkan kan òun ti ṣe bẹ́bẹ́ tó ní kóun nẹsẹ̀ sí gbòòrò kó máa rí bọ́ tó máa praise yẹn kó tó máa praise ẹ̀ lọ àpèsà yẹn náà ni kó praise ẹ̀ lọ́tún bàbá fífìlà périn ẹni ńlá kó máa pa ọ̀nà mọ́ kó máa ṣe ránkà dèdè kò padà rí bẹ́ẹ̀ fà fífìlà périn. Ìgbà tá fífìlà périn gbogbo ibi àwùjọ tó bá dé oníkálùkù ó dìbò lè lọ yàgò gbírígbírígbírígbírí ọlọ́mọ ọmọ aláya máya ọlọ́kọ mọ́kọ sá fún ọ èèyàn tó lè fọ́dínárì fìlà périn. Ọ̀rọ̀ ẹnu lásán gbogbo ìlú àparẹ́ oníkálùkù tilẹ̀kùn wọ́n sáfá fífìlà périn tó jẹ́ sí wípé ìjọ yẹn nìkan ni iye ẹ̀ mọ́. Bàbá tí wọ́n bá padà sọ wípé ọ̀rọ̀ tó ń gbé lọ sí kóòtù tó jọ ń ṣe lórí ọ̀rọ̀ àárín Obi àti Tinubu rerun torí ibi tí ọ̀rọ̀ yìí lọ sìn nìyẹn wọ́n máa ṣe rerun election ni ṣe rerun election ni
bàbá Adebanjo ẹ má jẹ́ kó dàbẹ̀ ni wípé ẹ wà lára àwọn àgbààgbà tó ń fi àwọn ọmọ Ìgbò lọ́kàn balẹ̀ tẹ́ ẹ̀ push wọn kí wọ́n máa sọ wípé Lagos State is no man's land àbí torí mo mọ̀ wípé tí ò bá sí kankan ìṣẹ́ kì í dédé ṣẹ́ tí ò bá sí pé ó lọ́wọ́ aráàánú lé nínú ó lè tán ọ̀kan lè dédé bí kìjà kó ní kó lọ síbi tí wọ́n kówó sí náà tí ò bá ní owó ará lẹ́nu ṣé èyí tẹ̀yìn àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ ṣe fáwọn ọmọ Yorùbá tẹ̀ ṣe fún ilẹ̀ Yorùbá ẹ dẹ̀ rò pé nǹkan rẹ̀ lẹ́ ṣe ṣé ẹ dẹ̀ rò pé ìwà yín tẹ̀ ń wù ṣé ẹ dẹ̀ rò pé kò ní lẹ́yìn fún yín ẹ dẹ̀ rántí àtúbọ̀tán bàbá going to 100 àbí over 100 ni yín ẹ wàá mọ nǹkan tó kù ṣé dandan ní kẹ́ grant interview anyway. That's our son. And I tell you, for your information, this is stand of the action group that Afenifere. Even if on our own stand now, go and read why we support Oki. Not the question of the capability or the ability of the thing, but the content of that. That's another matter. Because if you are campaigning, you are thinking about that, about the record of APC and all that, we are competing on that. But what we are saying is that one, so a section, a significant section of the country, and it just change. If you are not paying this service to United Nigeria, you are discriminating positively against a significant unit of the Federation. It's a principle, an ideology. And that cannot be changed by any theory. And people must attend to that. And our own party, our own group, standing on the principle, we can't approbate and reprobate. It's not there. Not to talk about the election was there. And the Constitution provides, and the electoral law provides, that if the election was conducted, and anybody is not satisfied with this, should not go violent, which we are doing. Go to the tribunal and lay down your complaint. That is where we are. Whether the lacuna in the Constitution allow them to go on or not, we want to err on the side that well, nothing is existing there. The matter is not settled until the Supreme Court. And on the side of the Afenifere, ideologically, don't let me say the rest. But for now, that's where we stand. Okay. I don't want to be commenting on what I say and not that. But if those who say that whatever they get from it, that is their affair. I want to be condemned on the fact that I refuse to comment on something that I believe is not existing yet until the final arbiter of the court. That I may be wrong. Our party may be wrong, but that's our own side. Bàbá ṣẹ́yìn nìkan lẹ wà nínú Afẹ́nifẹ́re ni. Ṣé ẹ̀yin Afẹ́nifẹ́re àsìkò iṣẹ́ tí ẹ fẹ́ yàn fẹ́rẹ̀ ó dẹ̀ pé ẹ máa ṣẹ́ǹjì orúkọ yín. Afẹ́nifẹ́re fẹ́ ra yín ni. Afẹ́ni tó fẹ́ ra ẹ̀. Ẹ fẹ́ ire ilẹ̀ Yorùbá. Ẹ sí mi. Àwa mọ àwọn Afẹ́nifẹ́re ìgbà bàbá Abraham Adésànyà àwọn Awólọ́wọ̀ àǹkó gbogbo iṣẹ́ tí àwọn bàbá yẹn ṣe tí wọ́n ṣe túlẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ kí ìgbésí ayé ìrọ̀rùn wà tí wọ́n produce tó kọ́ àwọn oríṣiríṣi kan tó provide àwọn many provisions sílẹ̀ Yorùbá tí gbogbo nǹkan lọ gbogbo nǹkan táwọn bàbá yẹn àǹkó tí wọ́n ṣe bẹ́yìn àgbààgbà ìsìn Afẹ́nifẹ́re sí ẹ̀yin lẹ́kọ̀ọ́ tà ẹ̀yin akótilétà nìyẹn èyí tẹ́ ẹ̀ tà ẹ pé mọ́wọ́ ara yín ẹ jẹ ilẹ̀ Yorùbá ẹ ti jẹ́ kegungun ẹ jẹ́ kọnguru ilẹ̀ Yorùbá ti rù kò sí kankan tó ń lọ straight èyí tó tiẹ̀ wá wọ́ọ̀sì ni wípé kí àwọn àtọ̀húnrìnwá kọ́mọ ẹ̀yà míì tribe míì kó kúrò ní orí ilẹ̀ títí ẹ̀ kó wá máa ní àwọn other tribe lára nílẹ̀ Yorùbá mo dẹ̀ mọ̀ wípé olówó ẹ̀yìn àgbààgbà kan nílẹ̀ Yorùbá nínú tí àwọn pípù yẹn ṣe gàràgàrà mọ́ wa ẹ̀ dẹ̀ máa wà ń bẹ̀ Pa Adebanjo ṣé ẹ ti gbàgbé nǹkan tẹ́ sọ ní some years back ní 2019 ni. Ó sad. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n bá yín wá jáde. Pa Adebanjo ẹ ti dúró ti Obi báyìí ẹ jókòó tí ẹ gbàpò tí ẹ jókòó ṣùgbọ́n ilẹ̀ Yorùbá òun lẹ gbé dàgbà Yorùbá ló sọ yín di gbogbo nǹkan tẹ́ dì lénìí bàbá gbogbo ń tẹ́ jẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ ní bó tilẹ̀ jẹ́ pé ó sọ pé
apá kan Igbo apá kan Yorùbá ni yín but a rí yín much ní side Igbo recent tí wọ́n sọ̀rọ̀ election tẹ́ gbé Obi jáde kí ni Tinubu rà nígbà yín gan tí ó sanwó ṣé ẹ dẹ̀ rò wípé ọ̀rọ̀ tó wà lẹ̀ nípa Tinubu nìkan ni abẹ́kankan oró gbogbo àwọn ọmọ Yorùbá sínú torí bẹ́yìn náà lẹ bọ́ síta nígbà ẹ̀tọ́ ń ṣe campaign election yìí was it not last year ẹ ní Nigeria government wọn ò tí ì dìbò rárá o tẹ́tí sọ wípé tí wọn ò bá declare Obi winner a jẹ́ pé kí wọ́n fi Obi àwọn Biafra sílẹ̀ kí wọ́n lọ dá dúró àwọn ọmọ Yorùbá wá bá yín gẹ́gẹ́ bí kan lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹni ká lọ jókòó kò tí ì sí yẹn ẹni restructuring ṣe ni ẹ jẹ́ wá kà fún yín. This is 3rd November 2021. You said, I won't support my son to become Nigeria's president without restructuring. Pa Adebanjo. That was on Punch. I read further. Afenifere leader, Chief Ayo Adebanjo, has maintained that Nigeria may remain undeveloped if the country's constitution is not reviewed before the 2023 general election. Again, read further. He also declared at least sí àárín yẹn dáadáa kan tí bàbá Adebanjo sọ ní 3rd November 2021. He also declared, ìyẹn bàbá Adebanjo, if my son emerges as a presidential candidate of any political party, I will not support him if Nigeria is not restructured. Ibo lẹ wá stand fún kí ló ti change? Ṣé wọ́n ti ṣe restructuring bàbá Adebanjo as Nigeria restructured allowed a restructuring in Nigeria? Ṣé wọ́n allow bill yẹn ṣé wọ́n pass ẹ̀ ṣé wọ́n ṣe ó ti ṣe restructuring ó ti fọwọ́ sí restructuring nísìn tẹ́ fi wá jókòó tẹ́ gbàpótí tẹ́ sọra yín digi lẹ́yìn ọgbà Obi because you are just contradicting yourself. You hate us ẹ hate Yorùbá ẹ hate ilẹ̀ Yorùbá ẹ máa gbọ́ nǹkan tẹ́ ẹ sọ bàbá ọ̀rọ̀ tẹ̀ lẹ́nu yín ẹ̀yin ò tí ì lè comment lórí nǹkan tí President Tinubu ṣe o or whatever o torí post yẹn ò tí ì wà recognize ó kàn ṣì ń jánu kiri ni it has not been recognized kò tí ì wà recognize wọ́n dẹ̀ sọ ẹ̀yìn kò tí ì wà recognize wọ́n dẹ̀ lọ represent Nigeria as a presidency kò dẹ̀ tí ì wà recognize tó bá tiẹ̀ wà nínú yín must you say it out ṣé dandan ni kẹ́ grant interview àbí mo rí gbogbo comment yín níbi bẹ̀ bí àwọn ọmọ Yíbò bó ṣe ń praise yín ṣe kúkú kẹrù yín kẹ máa lọ sílẹ̀ Yíbò torí eléyìí tẹ wá dáná sun ilẹ̀ Yorùbá yìí ṣe is what I don't understand. Ǹjẹ́ mo repercussion kan tẹ́ ẹ̀ try láti ṣe bàbá Adebanjo do you realize what you are trying to do? Pa Adebanjo ẹ fẹ́ san iná sí ilẹ̀ Yorùbá torí pé tí mo pẹ́ níbò míì tẹ́ fẹ́ lọ àgbàlagbà ní tara yín àgbà máa tú nǹkan ṣe kì í ṣe pé máa ń bà nǹkan jẹ́jẹ̀ mọ́ yìí bàbá Adebanjo ẹgbẹ́ ẹ̀yìn Afẹ́nifẹ́re ṣé ẹ fẹ́ sọ wípé bí ilẹ̀ Yorùbá ṣe rí lónìí kò tí ì fẹ́ àtúnṣe ẹ tún bàjẹ́ mọ́ ẹ tún tiná bọ́ mọ́ kí ni nǹkan tó wà bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ yìí abalajọ táwọn ọmọ Yíbò fọwọ́ tì wá lórí ní Lagos State tó ń pariwo Lagos is no man's land tó bá yẹ wá sọ pé Ìbàdàn is no man's land wọ́n ní máa sọ pé Oǹdó Èkìtì gbogbo ilẹ̀ Yorùbá is no man's land ọmọ Yorùbá mélòó náà bí ire kó lọ sí South East kó lọ sọ pé South East Anambra bí kankan is no man's land. Àṣé ẹ̀yin ilẹ̀ wà lẹ́yìn òrò tó rò fi ké ẹ̀yin lẹ́ ń lùlù fún ìròmìromi ó ní ìròmìromi tó ń jó lórí omi onílù ẹ̀ ń bẹ nísàlẹ̀ odò ẹ̀yin ní ìròmìromi ẹ̀yin ní onílù tẹ́ ń lù fún ròmìromi tó fi ń rí wá fín tó ṣe ń kàn wá ń kó lórí ilẹ̀ wa tá ò kọjá àyè wa. Ó mà ṣe o orí ilẹ̀já ti ń bàjẹ́ orí ti wá bàjẹ́ báyìí sí ó ti bàjẹ́ gan ni ẹyẹ ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ ti pọ̀ jù láàrin ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kò sífẹ̀ẹ́ láàrin yín kò sí kankan nu yín tó ní ìfẹ́ ìran Yorùbá ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá mọ́ ìmọ̀tara ẹni nìkan lẹ̀ ń jà fún. Ẹ wá ṣọ̀tì ara yín nífẹ̀ẹ́ ara yín kò sọ́ba tó ẹ̀yin ọba nífẹ̀ẹ́ ara yín pátí nìkan láti máa rí yín tẹ́ máa gbọ́ ẹnu síra yín lẹ́nu a sì mọ̀ pé fèkì ni. Ọba ò nífẹ̀ẹ́ láàrin ara wọn ìjòyè ò nífẹ̀ẹ́ láàrin ara wọn ẹ̀yin àgbààgbà nífẹ̀ẹ́ láàrin ara yín politicians nífẹ̀ẹ́ láàrin ara yín ẹ kàn fi ayé yín gbógun ti ayé wa àtàwọn ọmọ tá a bí àtàwọn generation ọ̀bọ̀n wa ẹ fi ń gbógun ti wá lẹ́yìn àgbààgbà tẹ́ ti fẹ́ wọ 90 ìmí ti fẹ́ wọ 100 nínú yín kò sí nǹkan kan tó kù mọ́ ẹ ò wá lè ronú àtúbọ̀tán ká ẹ tiẹ̀ foríkorí ká ẹ wá ọ̀nà àtúnṣe bẹ́ẹ̀ ṣe máa tú ilẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ ṣe máa unite gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá wípé òkè gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ gbétirégbé nísìnyí ìtẹ̀síwájú ìran Yorùbá torí ìwọ ọmọ Yorùbá tó bá sọ wípé during the presidential election tá a ṣe kọjá yìí kò speak many language fún ẹ tó dangerous gan ni nípa Nàìjíríà àní nígbà tó bá yá àti Ìgbò àti Haúsá Fúlàní
wọ́n máa pawọ́pọ̀ wọ́n á kọjú ìjà àjọmọ̀ pé Ìgbò àti Haúsá Fúlàní wọ́n ń bára wọn ṣe wọ́n ń gbá tara wọn ṣùgbọ́n torí pé situation tó wà lẹ́sẹ̀ àwọn méjèèjì wọ́n á parapọ̀ because wọ́n máa rí Yorùbá as a common enemy wọn tí wọ́n ní láti unite wọn ẹ fẹ́ fi wá ṣe èlé sí àwọn other tribe ẹ fẹ́ kílẹ̀ Yorùbá kó da ṣáko kó belong sí àwọn ìran míì ẹ̀yin àgbààgbà wọn yẹ́ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀ sì bẹ̀rù ẹlẹ́dàá gbogbo wa pátápátá ẹ̀ sì bẹ̀rù onílẹ̀ ẹ̀ sì bẹ̀rù oyún inú àṣẹ ìdí ẹlẹ́dàá wa bí gbogbo yín kílẹ̀ wá kiri ẹni ẹ̀yin ní 3rd November 2021 Punch interview ẹni ẹ̀yin Pa Adebanjo tó bá jẹ́ ọmọ bíbí inú yín òun ni wọ́n mú tó jẹ́ winner as any political post or as president in Nigeria you will never supported him. You know what the reason why tẹ́ṣe sọ bẹ́ẹ̀ ẹni torí pé tí ò bá ti sí restructuring ẹ sì mọ̀ pé 1999 constitution ó mú gbogbo ọmọ Nàìjíríà lẹ́rú nítorí kò yé wọn tó bá jẹ́ pé wọ́n mọ̀ nǹkan tó wà ní constitution yẹn ni ẹ wá rí tí àwọn mùsùlùmí claim nílọrin wípé wọn ò fẹ́ ẹ̀sìn míì torí ó ti wà nínú constitution ẹ̀sìn kan tí ó wà majorly tó wà nínú 99 constitution tó wà recognized Islamic ní Nàìjíríà ẹ̀yin Christian ẹ̀ tí mọ̀ kankan gbogbo yín tẹ́ jẹ́ kan tẹ́ jẹ́ Christian religion lẹ́wà wíẹ̀ tẹ́ mọ̀ everything but you kept mute you muted ẹ keep quiet ẹ kí ẹ wọ́n bá ṣe pa àwọn Christian lọ́tún lọ́sìn kí lẹ rí ṣe sí nothing tó bá yá ẹ gbàdúrà pray for Nigeria pray for Nigeria kọ́ pray for Nigeria ní ìkànnì yín ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá both the religion political traditional in every way ìkànnì yín ẹ like wa ẹ má jẹ́ àbójú anybody jẹ́ o ẹ ti ń push wa jù torí ibi tẹ́ ń push wa lẹ̀ ẹ máa push wa débi kan tá a bẹ̀rẹ̀ sí ní jáwé tá a máa wá ilé ẹnu ọ̀nà oníkálùkù yín tẹ́ máa bẹ́ wọgbó ṣé ìyẹn lẹ̀ ń dúró dè ẹ ti ń push wa débẹ̀ ó ti fẹ́ máa débẹ̀ báyìí o ó ti fẹ́ máa ṣe kí ni ó ti fẹ́ máa débẹ̀ kí ni ọ̀tẹ̀ tẹ́ ń bá Tinubu ṣe kí ni nǹkan tó nira tó báyìí ṣé nǹkan míì ti wà ní ọ̀rọ̀ yìí lẹ́yìn tẹ́ sọ wípé bójú ọmọ yín ni ẹ ò ní support ẹ̀ ṣé ọmọ yín lòbí àbẹ́yìn lẹ́bí òbí ni ṣé ẹ̀yin lẹ òbí wọn ni ẹ̀yin lẹ́bí Elllup 77 òbí wọn ni ṣé ẹ̀yin lẹ́bí Elllup 99 torí ọ̀rọ̀ yín ò yé mi ẹ̀yin tẹ́ sọ wípé bójú ọmọ bíbí inú yín ẹ̀ ní fún ní support ẹ̀yin tẹ́ wá fún òbí lọ́wọ́ ẹ̀yin kí ló pè ẹ̀ fún òbí ní support ẹ̀ ń gbógun ti Tinubu. What do you want to do? What is your game, Pa Adebanjo? Mo ní kí ni géènì yín kí ni géènì yín ọ̀tẹ̀ lẹ́ ń ṣe ọ̀tẹ̀ máa ń tẹ̀ ní rì ni mo fẹ́ kí gbogbo yín àgbààgbà tó bá ti joyè yín kẹ́ mọ̀ gbogbo ìwà tẹ́ ń wò pátápátá ni gbogbo wa tá à ń mọ́nítọ̀ yín tá à ń wò yín ẹ jẹ́yàn yín níṣó ẹ má worry keep on pushing us ẹ máa push wa dáadáa ẹ máa push wa débi tó máa lápẹ̀rẹ̀ tá máa kọjú sí yín kò sí anybody àti Igbo àti anybody tribe tẹ́ lọ support kò sí kankan nínú wọn tó máa gbà yín sílẹ̀ kí ló dé ṣe nǹkan mi ti wà náà rẹ̀ ni ẹ̀yin èèyàn mi kí lẹ rí sí Pa Adebanjo kí lẹ rí sí ọ̀rọ̀ tó wà lẹ̀ Pa Adebanjo ṣe grant interview kiri recognize Tinubu ó sì máa gbé mandate ilẹ̀ ó sì máa ṣẹ́yìn gẹ́gẹ́ bí òbí lẹ́yìn tẹ́ sọ ní 2021 tẹ́ ní bójú ọmọ yín ni ẹ̀ ní fún ní support láìláì ọ̀tí tó bá ṣe restructuring ìjọ́ wo lẹ ti sọ̀rọ̀ restructuring last season Pa Adebanjo ìjọ́ wo lẹ ti make mention ọ̀rọ̀ restructuring last year no lẹ́yìn tẹ́lẹ̀ ní anybody support kí ló dé tẹ́ wá takú sẹ́yìn òbí ṣé owó yìí náà ni torí àmọ́ ẹgbẹ́ tẹ́yìn àgbà bẹ́ẹ̀ dàgbà jù bẹ́ẹ̀ lówó yìí náà ni ṣé owó yìí náà ló tún san yín owó yìí náà ni àbẹ́ ìjà fún godfatherism wọ́n bá ti wá gbé fún òbí ẹ̀yìn wá gbé yín lọ sí Aso Rock gẹ́gẹ́ bí godfather àbí or what I don't understand wọ́n kí lẹ fẹ́ gẹ̀ẹ́nu gbogbo nǹkan tẹ́ ń ṣe ọ̀tẹ̀ tàbá wá sọ fún yín wá náà rí yín fún mi ẹ̀yin lẹ́dẹ̀ máa ń fi ara yín tẹ́ máa ń hùwà rí fíta fi máa sọ̀rọ̀ kò sí wàhálà mo sọ yìí náà mo dúró ẹ̀yin èèyàn mi ẹ̀yin ìran mi ṣe ti rí pé problem wà gan ẹ bá mi bèrè lọ́wọ́ Pa Adebanjo ẹ bá mi drop comment yín ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá Adebanjo tán sọ ní tó o bá ní rọ́ mo pa lọ sórí Google ẹ̀ Pa Adebanjo 3rd of November 2021 lọ ka nǹkan interview tí wọ́n ṣe fún bàbá kí wá ní ogun tó wá nígbà tán láwọn ò ní support any candidate torí wọn ò ṣe restructuring ẹ jọ̀ọ́ kí lógun tó wá ń gbélé Tinubu
tẹ́ ẹ̀ support Obi, tẹ́ ẹ̀ sọ one thing, ẹ̀yin ò recognize kankan torí kò tí ì sí kinní kan. Ẹ recognize. Ẹni tó ń gbé síbẹ̀, ó ń ṣe nǹkan tó ń ṣe, ó ń ṣe lọ. Kí ló kàn yín? Ṣé fẹ́ become president ni or what? Ó mà ṣe o, ojú gbà mí tì. Tó, ẹ̀yin tèmi, kí lẹ̀yin náà feel? Ẹ bá mi drop comment yín sábẹ́ fídíò yìí. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi support, tẹ́ ẹ̀ bá mi subscribe, ẹ ṣeun gan ni o. Ẹ má gbàgbé láti máa tan notification bell yín kẹ́ lè máa wà notify tá bá upload new video àbí a wà lórí live show. God bless you. Ẹ má bá wa share àwọn fídíò wa. Thank you very much. We see you again.